A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé láti ilé-ìwé St. Mary's Catholic School Papiri ìjọba ìbílẹ̀ Rafi ìpínlẹ̀ Niger ni a gbọ́ wípé wọ́n ti gba òmìnira. Òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò kan ni ó fìdí ìròyìn yìí múlẹ̀ fún akọ̀ròyìn Premium Times. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Sunday Dare náà fìdí ẹ̀ múlẹ̀ wípé akẹ́kọ̀ọ́ 130 gba òmìnira. Kò sí akẹ́kọ̀ọ́ kankan lákàtà ajínigbé mọ́ gẹ́gẹ́ bí ó ti kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lánàá. Èyí mú àpapọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti gba ìyọ̀ǹda jẹ́ 210 230. Orísun ìròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba òmìnira yìí ti mórílé mìnà níbi wọ́n ti ń retí àti ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn kí wọ́n tó darapọ̀ mọ́ mọ̀lẹ́bí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti kéde ọjọ́ kejì oṣù kínní ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ tuntun láti fi òfin gíláàsì dúdú ọkọ̀ tinted glass permit múlẹ̀ bí àwọn awakọ̀ ṣe ń kérora lórí rògbòdìyàn tí òfin yìí lè dá sílẹ̀. Òfin yìí ni wọ́n kọ́kọ́ fi sí ọjọ́ kínní oṣù kẹfà ọdún 2025 ṣùgbọ́n lẹ́yìn awuyewuye láti ọ̀dọ̀ ará ìlú ni wọ́n sún síwájú sí ọjọ́ kejì oṣù kẹwàá. Ọjọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi sí yìí wáyé látàrí ẹ̀sùn tí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA pè tako iléeṣẹ́ ọlọ́pàá. Ilé-ẹjọ́ láti kàn pa kí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ṣe sùúrù títí di ìgbà tí ìdájọ́ á fi wáyé. Lára ẹ̀sùn tí NBA fi kan iléeṣẹ́ ọlọ́pàá ni ìtàbùkù sí ará ìlú àti ìlọ́nilọ́wọ́gbà. Wọ́n ní kí ọlọ́pàá jẹ́ kí àwọn onígíláàsì factory fitted sinmi kí wọ́n gbájúmọ́ iṣẹ́ wọn ní ṣíṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ti gbé ìjà rẹ̀ pẹ̀lú aṣòfin Natasha Akpoti-Uduaghan lọ ilé-ẹjọ́ tó ga jùlọ láti bá yí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn padà tí ó wọ́gi lé ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí ìjọba àpapọ̀ pè. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ agbẹjọ́rò ààrẹ ilé-ìgbìmọ̀ fẹ́ kí ilé-ẹjọ́ tó ga jùlọ bá wọn dá sí ìpinnu ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tako ààrẹ ilé-ìgbìmọ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn Àbújá ni ó dá ẹjọ́ wípé ẹ̀sùn Akpabio tàpá sí àṣẹ, ṣùgbọ́n Akpabio ṣe àríyànjiyàn wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tẹ ẹ̀tọ́ rẹ̀ lójú mọ́lẹ̀ láti má fún un láǹfààní àti sọ̀rọ̀ àti àwọn ẹ̀sùn mìíràn. Àwọn agbẹjọ́rò Akpoti-Uduaghan wá fi ìgboyà wọn hàn lórí àbájáde ẹjọ́ bí wọ́n ti ní ilé-ẹjọ́ tó ga jùlọ náà ló kù àti gbé ìdájọ́ tó gbẹ̀yìn kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin. Orísun ìròyìn láti ilé aṣòfin kan fìdí ẹ̀ múlẹ̀ wípé fàákájà àárín Akpabio àti Akpoti-Uduaghan túbọ̀ ń dá awuyewuye sílẹ̀ tí ó mú ìbáṣepọ̀ wọn má dán mọ́rán láti oṣù díẹ̀ sẹ́yìn. Aṣòfin tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ yìí ní èdè-àìyedè àárín àwọn méjèèjì ti kọjá ti òfin, ó ti di ìjà agbára àti àṣẹ authority and control. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ 25 àti ọjọ́ 26 oṣù kejìlá àti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 gẹ́gẹ́ bí àyájọ́ láti fi sàmì ayẹyẹ ọjọ́ Kérésì, Boxing Day àti ọdún tuntun. Mínísítà Abẹ́nú Dr. Olúbùnmi Túnjí-Òjó ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde òní tí Permanent Secretary láti Ministry Dr. Madeleine Ajani buwọ́lù. Túnjí-Òjó fi ìkíni kú ọdún ránṣẹ́ sí àwọn Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè àti lókè òkun bí ó ti rọ̀ wọ́n kí wọ́n jẹ́ kí ìwà pẹ̀lẹ́, ìwà mímọ́, ìfẹ́, àlàáfíà àti ìbí Jésù Kristi hàn nínú ìṣe wọn nítorí ó ṣe pàtàkì fún ìṣọ̀kan, ìfaradà àti ìbáṣepọ̀ orílẹ̀-èdè. Bákan náà ni mínísítà gba gbogbo ọmọ Nàìjíríà níyànjú kí wọ́n lo àkókò ayẹyẹ yìí fún fi gbàdúrà fún àlàáfíà, ààbò àti ìlọsíwájú Nàìjíríà bí wọ́n ti ń ti ìjọba lẹ́yìn lórí ìgbìyànjú wọn fún ìdàgbàsókè àti ìṣọ̀kan orílẹ̀-èdè. Bákan náà ni mínísítà ní kí wọ́n jẹ́ olùpamọ́ òfin, wà lójú lalákàn fi ń ṣọ́rí kí wọ́n sì má yọ àyọ̀jù bí wọ́n ti ń ṣe ayẹyẹ, kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn
ẹ̀ṣọ́ aláàbò fún ayẹyẹ nírọ̀rùn. Ó wáá kí gbogbo ọmọ Nàìjíríà kú ọdún, kú ìyèdún àti àṣeyọrí ọdún tuntun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-iṣẹ́ Indomie ti dá àhesọ wípé òfin tí àjọ NAFDAC fi léde lórí ààbò kò ní í ṣe pẹ̀lú ohun jíjẹ tí wọ́n ń pèsè láti ilé-iṣẹ́ wọn, bí wọ́n ti ṣe àpèjúwe ẹ̀sùn yìí ní èyí tí kìí ṣe òtítọ́ tí ó lè ṣini lọ́kàn. Nínú àtẹ̀jáde àná ni ilé-iṣẹ́ yìí ti ní ìpè tí àjọ NAFDAC kẹ́gbàjarè lé lórí kìí ṣe èyí tí wọ́n ń pèsè ní Nàìjíríà tàbí kó lọ òkè òkun. Wọn kò pín lórílẹ̀-èdè, bẹ́ẹ̀ ni kò ní nǹkan ṣe pẹ̀lú èyí tí ilé-iṣẹ́ wọn ń pèsè láti Duffield Primary Foods ní Nàìjíríà. Bákan náà ni Indomie Nigeria ṣàlàyé wípé àwọn kò pèsè tàbí ta ẹ̀yà Indomie tí wọ́n pè ní vegetable flavour. Irúfẹ́ ìpèsè bẹ́ẹ̀ kò sí lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo Indomie tí wọ́n ń pèsè ní Nàìjíríà ni wọ́n ṣe àmójútó rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà àjọ NAFDAC. Fún ìdí èyí, kò sí ewu lórí jíjẹ rẹ̀. Ilé-iṣẹ́ yìí wá fi ẹ̀hónú wọn hàn lórí àwòrán àti fọ́nrán tí ó gba orí ẹ̀rọ ayélujára tí ó ṣe àfihàn ìpèsè tí kìí ṣe èyí tí ilé-iṣẹ́ wọn bu ọwọ́ lù. Wọ́n ní kí àwọn oníbàárà má ra ẹ̀yà tí kìí ṣe ti ilé-iṣẹ́ wọn ṣùgbọ́n tí ó kàn fi ara pẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn ẹgbẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wà láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé àti mínísítà ìlú Àbújá Nyesom Wike ń ṣe àtìlẹ́yìn fún ti yarí kanlẹ̀ lórí ipò wọn pẹ̀lú gbogbo bí àjọ elétò ìdìbò INEC ṣe bá wọn dá sí. Ọjọ́ Ẹtì ni INEC dá sí ìjà àárín àwọn adarí ẹgbẹ́ PDP bí wọ́n ti ránṣẹ́ sí ikọ̀ méjèèjì sí olú iléeṣẹ́ wọn l'Àbújá. Níbi ìpàdé yìí láti rí apá kan ẹgbẹ́ tí Tanimu Turaki ń darí àti apá kejì tí Abdulrahman Mohammed ń darí. Alága àjọ INEC Ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ní ìdásí yìí ṣe pàtàkì lẹ́yìn oríṣiríṣi ẹ̀sùn tó ń tako ara wọn tí àwọn ti gbà láti PDP. INEC sì ní ojúṣe àti ṣe àmójútó iṣẹ́ ẹgbẹ́ lábẹ́ òfin. Amupitan fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ yìí wáyé látàrí ìgbáradì fún ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun àti tèkìtì tó ń bọ̀ nínú oṣù kẹfà àti ìkeje ọdún 2026 pẹ̀lú ìdìbò kánsù ti ìlú Àbújá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìgbésẹ̀ INEC ní ikọ̀ Mákindé ti ní àwọn á tẹ̀síwájú nínú ojúṣe wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú láti mú ẹgbẹ́ ṣe àṣeyọrí. Alukoro fún ikọ̀ Mákindé ìní Emomobong ní àbájáde ìpàdé wọn pẹ̀lú INEC ní wípé ikọ̀ méjèèjì á dúró de ìpinnu ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ọ̀rọ̀ tí wọ́n gbé síwájú ilé-ẹjọ́. Ó ṣàlàyé wípé ilé-ẹjọ́ tó ga jùlọ ti kìlọ̀ fún INEC wípé kò lè yan adarí fún ẹgbẹ́ òṣèlú. Ó fi kún un wípé ìtàkùrọ̀sọ lásán ni ìpàdé tí àwọn ní pẹ̀lú INEC. Ìdájọ́ méjèèjì láti ọ̀dọ̀ adájọ́ James Omotosho àti Peter Lifu ni wọ́n pe ẹ̀sùn kòtẹ́milọ́rùn lé lórí. Fún ìdí èyí, oníkálukú gbọ́dọ̀ dúró de ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlú Ọ̀yọ́ gba àlejò jàǹkàn-jàǹkàn lánàá ọjọ́ Àìkú bí Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Ọwọ́adé ṣe fi oyè Ọ̀kànlọ́mọ ilẹ̀ Yorùbá ta Ṣèyí Tinubu, ọmọkùnrin Ààrẹ Bọ́lá Tinubu lọ́rẹ. Lára àwọn tí ó péjú-pésẹ̀ síbi ayẹyẹ yìí láti rí àwọn mínísítà, sínétọ̀, ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin, gómìnà àná àti èyí tó ń sìn lọ́wọ́, àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà ni a rí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá. Olóyè àgbà náà ò gbẹ́yìn láti wá bá wọn kópa nínú ayẹyẹ tí ó fìtàn balẹ̀. Níbi ó ti ń fi oyè dá Tinubu lọ́lá ni Ọba Ọwọ́adé ti ṣe àpèjúwe Ṣèyí Tinubu ní ọ̀dọ́ adarí tí ó ní àfojúsùn fún ìrónilágbára àwọn ọ̀dọ́, ìdàgbàsókè ìlú àti ìgbélárugẹ àṣà ilẹ̀ Yorùbá. Ó ṣàlàyé wípé oyè Ọ̀kànlọ́mọ jẹ́ oyè tí ó wà fún ṣàṣà ènìyàn láti fi mọ rírì ìgbìyànjú wọn láwùjọ àti ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ọ̀dọ́ káàkiri ẹkùn. Aláàfin fi kún un wípé oyè yìí wá pẹ̀lú ojúṣe bí ó ti rọ Ọ̀kànlọ́mọ tuntun kí ó gbé ìwà ìrẹ̀lẹ̀,
ìṣe àti àṣà Yorùbá lárugẹ. Nígbà tí ó ń fèsì, Ṣèyí Tinubu fi ìmoore rẹ̀ hàn sí Aláàfin àti gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ fún iyì bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní àlékún iṣẹ́ ìsìnlú. Ó wá jẹ́jẹ̀ẹ́ láti tẹ̀síwájú àti máa ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́, ìṣọ̀kan, ìlọsíwájú àti ìpamọ́ àṣà ilẹ̀ Yorùbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Independent tó jáde lónìí. Ẹgbẹ́ Non-Indigenes in Lagos Consultative Forum ti kí Ṣèyí Tinubu kú oríire ayẹyẹ oyè jíjẹ gẹ́gẹ́ bí ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá bí wọ́n ti ṣe àpèjúwe oyè yìí ní ọ̀kan lára oyè pàtàkì tí ó walẹ̀ jìn ní ilẹ̀ Yorùbá. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire láti ọwọ́ alámòjútó ẹgbẹ́, Honourable Steve Oswald, ní ẹgbẹ́ yìí ti fìdí ẹ̀ múlẹ̀. Oyè ọ̀wọ̀ tí ó ṣe àpèjúwe ìpè fún iṣẹ́ ìlú, ọmọ aráyé àti àṣà àjogúnbá. Ẹgbẹ́ yìí tẹnumọ́ wípé irúfẹ́ oyè báyìí kọjá ayẹyẹ lásán, ó jẹ́ oyè tí ó ń béèrè fún ọgbọ́n, ìwà ìpẹ̀lẹ́, ìdájọ́ òdodo àti ojú àánú. Ẹgbẹ́ tí ó ń ṣaṣojú ẹ̀yà tí kìí ṣe ará ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ tí wọ́n tún ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ sọ àsọdájú wípé ìpínlẹ̀ Èkó ṣì wà gẹ́gẹ́ bí agbára fún Nàìjíríà níbi ìṣọ̀kan tí ń jẹyọ nípasẹ̀ agbára. Ẹgbẹ́ yìí ṣe àpèjúwe oyè ọ̀kanlọ́mọ Tinubu gẹ́gẹ́ bí àmì fún ìrètí, pàápàá jùlọ bí ó ti jẹ́ ọ̀dọ́ tí ó fún láǹfààní láti mú ìdàgbàsókè wá àti ìṣọ̀kan láàárín àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú àti àjèjì láàárín ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.